gbajúmọ̀ àáfàá ilẹ̀ haúsá ni tó ń fi ìlú sokoto ṣe ìpín ibùgbé ìyún Sheikh Bello Yabo ó mà ti tú àṣírí ńlá tó mì gbogbo nàìjíríà tìtì lọ́wọ́ báyìí èyí táwọn èèyàn ń sọ nípa gidigidi báyìí lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ àṣírí wo ni Sheikh Bello Yabo tú? Ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdé pàjáwìrì oríṣiríṣi pẹ̀lú àwọn ọba aláyé káàkiri nàìjíríà àtàwọn adarí ẹ̀sìn lórí ìwọ́de táwọn ọ̀dọ́ fẹ́ bẹ̀rẹ̀ láàrin ọjọ́ àkọ́kọ́ sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ tá a wà yìí, tó sì jẹ́ pé Sheikh Bello Yabo ó wà láàrin àwọn gbajúmọ̀ àáfàá ilẹ̀ haúsá tí Tinubu bá ṣèpàdé pàjáwìrì lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́sí ọ̀sẹ̀ tó kọjá. Ṣùgbọ́n nígbà tó ń tú àṣírí ìpàdé tí wọ́n ṣe náà, Sheikh Bello Yabo ó ní ọ̀rọ̀ kan tí Tinubu máa sọ fún àwọn nínú ìpàdé ọ̀hún ó ya òun lẹ́nu gan, ó sì ṣe àwọn ní kàyéfì. Ó ní Tinubu là á mọ́lẹ̀ fún àwọn àáfàá àti àwọn ọba káàkiri nàìjíríà pé ipò ààrẹ tó ń wà lénìí owó lòún fi rà ó, owó òun lòún ná, tí kìí ṣe wípé ẹnìkankan ó bóun gbìyànjú, àti pé wọ́n bá ní kí ló sọ̀hún di ààrẹ, owó tabua tóun ná ni. Sheikh Bello Yabo ní bó tilẹ̀ jẹ́ pé òun kò fẹ́ràn Tinubu tẹ́lẹ̀, ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ tó sọ kéèyàn jẹ́wọ́ ọrú ẹ̀ pé owó lòún fi da ipò ààrẹ, ó ló wù òun lórí nítorí pé ọ̀pọ̀ olóṣèlú nǹkan ló lè sọ irú òdodo ọ̀rọ̀ báyìí. Sheikh Bello Yabo ó wá jẹ́ kó dì í mọ̀ pé kí gbogbo ọmọ nàìjíríà ló mọ̀ wípé ìnira tó wà ní ìta báyìí ọ̀pọ̀ wọn ló ti gba indomie, ló ti gba ráìsì àtàwọn nǹkan mèremère míì tí Tinubu pín fún wọn lásìkò ètò ìdìbò. Ó ní gbogbo eléyìí ó ní Tinubu ìní wọn ń faradà lábẹ́ àsìkò ìjọba yìí nítorí pé gbogbo nǹkan tán gbà nígbà náà ìyà ẹ̀ ni wọ́n ń jẹ yìí, tó sì jẹ́ kó di mọ̀ pé ìbò ọdún 2027 kan lọ dúró dé o, kẹ́nikẹ́ni má ṣe gbèrò pé òun yóò lé Tinubu. Ó ní tó bá tó dọdún 2027 ká tó gba owó mi lọ́wọ́ Tinubu tàbí lọ́wọ́ olóṣèlú mi, ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyà ni. Láti ìgbà tí Sheikh Bello Yabo tó ti tú àṣírí lọ́rọ̀ mà ti di wàhálà pàápàá lórí ẹ̀rọ ayélujára, tó sì jẹ́ pé níṣe ni àwọn èèyàn ni wọ́n ń gba ọ̀rọ̀ ọ̀hún bí ẹni gba ìgbà ọtí láàrin ara wọn.